àwọn eléyìí ti dèrò kóòtù ńìlọrin. Dukia Kwara hotel ni wọ́n lọ jí. Kàkà kí ìjọba làwọn eléyìí gbé, ọgbà ẹ̀wọ̀n ládájọ́ sì ti ní kí wọ́n lọ fọ́n ní Kwara. Àwọn ọkùnrin mẹ́rin kan tí àwọn ọlọ́pàá fojú wọn balẹ̀-ẹjọ́ ní Túndé Dàda ẹni ọdún 52 52, Rabiu Muhammed ẹni ọgbọ̀n ọdún 30, Zayonu Abubakar ẹni ọdún 25 25 àti Sulaimon Amada ẹni ọdún 22 22. Iwájú onídàájọ́ Muhammed Ibrahim tilé-ẹjọ́ májísírèètì ìlú Ìlọrin ni wọ́n kó wọn lọ. Wọ́n ní wọn yóò jẹ́jọ́ lórí Dukia Kwara hotel tí wọ́n lọ jí kó. Inspector Maina ló ṣàlàyé ní kóòtù náà pé ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 2023 yìí lọ́wọ́ tẹ àwọn afurasí mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún lásìkò tí wọ́n ń jí àwọn ẹrù ìjọba ní òtẹ́ẹ̀lì ìpínlẹ̀ náà tí wọ́n sì tún ń ba dúkìá kan jẹ́. Ó ní Túndé Dàda tó ń gbé ní òpópónà Ajíbóyè GRA, Rabiu Muhammed ń gbé ní agbègbè Ìtakúrè nílùú Ìlọrin, nígbà tí Zayonu Abubakar àti Sulaimon Amada ń gbé ní agbègbè Dàda Òkèlèlè nílọrin, tí wọ́n sì gbìmọ̀pọ̀ láti lọ ja ìjọba lólè. Ó fi kún un pé àwọn afurasí wọ̀nyí ni wọ́n máa ń lọ kó ilé onílé tí wọ́n sì máa ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù láti ọjọ́ pípẹ́ tí wọ́n á sì jí dúkìá onídúkìá kó lọ, ṣùgbọ́n ní báyìí ọwọ́ pálábá wọn ti ségi. Àwọn afurasí ọ̀hún kò jiyàn rárá, wọ́n gbà pé lóòótọ́ ni àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Adájọ́ Muhammed Ibrahim wá pàṣẹ pé káwọn afurasí náà máa lọ gbatẹ́gùn láhàámọ́ ná títí tí ìgbẹ́jọ́ yóò fi wáyé lọ́dún 2024 tó ń bọ̀ yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.